يحسن فما لمسيء بالهوى يتمتع فما لمسيء بالهوى يتمتع إلهي لا خيبتني أو ضربتني فماذا الذي أرجو وماذا أشفع فماذا الذي أرجو وماذا أشفع إلهي لئن جلت وجمت خطيئتي إلهي لئن جلت وجمت خطيئتي فعفوك ذنبي أجل وأوسع نعم إلهي لا عذبتني أو طردتني فماذا الذي أرجو وماذا أشفع لو عذبتني ألف حجة إلهي لا عذبتني ألف حجتي فحبل رجائي منك لا يتقطع إلهي لا جلت وجمت خطيئتي فعفوك ذنبي أجل وأوسع gbogbo àwa tí òdì máa yọjú sí kínní gbogbo àwa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tá a jọ ní sí ànábì tiwa Muhammad títí tó ń bẹ lára wa hubbu salihin ìfẹ́ àwọn ẹni rere tí ìfẹ́ àwọn ẹni rere ń bẹ lọ́kàn wa torí ọ̀pọ̀lọpọ̀ wọn ìrí ẹ̀kẹta ọ̀hún bàbá wo nìkan wọn ìrí ẹ̀kẹta ọ̀hún kárin wọ́n lè má da Ọlọ́run ṣẹ̀ àmọ́ wọ́n lè ṣẹ̀ lára ẹni tọ́lọ́run bá fẹ́ tó ṣe pé Ọlọ́run ní wàá máa gbanú bí lára ẹni tọ̀ àwọn èèyàn rí bẹ́ẹ̀ my lord àwọn èèyàn rí pé látara ẹni Ọlọ́run á máa gbanú bí. Bàbá Aláàjì àgbà ṣé ẹ mọ̀ pé búlọ́ọ̀kù tá a fi mọ tọ́ílẹ̀tì òun náà la fi mọ mọ́sálásí ó kọ́ tá a pè láàfi gbọ́dọ̀ rí fín eléyìí ilé ẹ̀gbin èyí ilé Ọlọ́run la máa pè bẹ́ẹ̀ la ṣe rí. Èmi ò rí gbọ́ pé ibìkan náà ń ṣe búlọ́ọ̀kù tá a fi ń kọ́ mọ́ṣáláṣí àjọra lórí gbá náà ni a sì kọ́ ráǹdì àwọn alápẹ́ ilé Ọlọ́run ni èyí tó kó tọ̀ sínú ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni ìfẹ́ àwọn ẹni rérí sí Ọlọ́run ọ̀nà tí máa ṣe a fèrè ọ̀nà tí ń ṣe tí mú un jẹ tọ́lọ̀ ń wo ọ̀nà láti jọ ẹ̀ níjọ́ tó bá pàlàpàlà lọ́dọ̀ Musa náà kó tẹ́ ni. Àwọn Ọlọ́run tó bá ti ń ṣe bá ń ṣe mi èmi kọjá kí n fìyà jẹ ọ àmọ́ sàpọ̀ orí ẹni tí mo fẹ́ràn fín mo kọjú sí ọ. òun lẹ́lòmíì tí ó máa ń pààrọ̀ jẹ rí kìyàmù lẹ́yìn mi kò sí pa ọwọ́ àbá rẹ̀ pé òun ṣẹ̀sìn kò tí tó fa ìsíta ẹgbẹ́ ẹni tó lọ ń gbà fún lọ́ọ́ gbà fún. bẹ́ẹ̀ yẹn bá ń bẹ bí ò bá ìláyí إذا لم تأفر أو غير محسن
يحسني فما لمسيء بالهوى يتمتع. gbogbo ayẹyẹ àkí bàbá wa Alhaji àgbà tòní èmi lọ wá ń sọ ó ní mo pàdé àwọn ọmọ Alhaji àgbà ìsọkúsọ bí tá a bá ti gbẹ́gbẹ́gi náà kí ó wù mẹ́ni ṣebí oṣù kan náà ní ń yọ àsìkò tí fi ń yọ ló já sọ lóko mi èyí tó wọ̀ náà ló yọ ẹ̀mí yẹn náà ní ń kó sára àwọn àgọ́ tí ń jẹ khalifa àmọ́ àgọ́ tí ń lo ẹ̀mí kọ̀ọ̀kan ló yàtọ̀. bàbá mo kí ẹ kú ẹrù inna sanulki alayka qawlan thaqila kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ kéèyàn ó jòkó láàyè àgbàlagbà ní ń jẹ́ bẹ́ẹ̀. mo kí ẹ kú ẹrù. subhana ma a'taka ilma ma tuqa. iye ò mọ́ mi lára o. wa sharafaka rahmanu bil hilmi wan nada. bàbá wa Alhaji àgbà mímọ́ Ọlọ́run. subhana ma a'taka ilma ma tuqa. ẹ jọ̀ọ́ ẹ dákun. wa sharafaka rahmanu bil hilmi wan nada. kí o fẹ́ sọ mísánà wà lágbàáyé náà ń bẹ lórí ìjókòó yìí. subhana ma a'taka ilma ma tuqa. tí wọ́n ní kí n wá sí wáàsí ń bí èmi sábà gbádùn ara mi tààrà ó sì nídìí ibi tí wọ́n ti pìpì ààrẹ fara ayé má múra kó o fẹ́ lọ sọ nǹkan níbẹ̀ ibi tí wọ́n ti dá sọ fáàrí fún ọwọ́ lọ́bẹ̀ náà. subhana man a'taka ilma ma tuqa. bàbá ẹ kú àṣekún sayyadita. sayyadita lila bayi ba'da fakharihim. fakara. فنعم الابن واليابان. bàbá Kuranga àgbà. شيدت للآباء بعد فخارها فخرا فنعم الابن واليابان. lórílẹ̀ ayé àwọn làgbà ọmọ kí bàbá wa Alhaji àgbà wọ́n ti di 109 láyé. من شيدت لآبائي mo fẹ́ ẹjú bàbá wọn nínú. بعد فخارها فخرا فنعم الابن والآباء فخرا فنعم الابن والآباء. أنتم شيوخ العالمين وفيكم الخلفاء الشهداء والعلماء خلفاء الشهداء والعلماء. الله فضلكم بكل فضيلة ilé Alhaji àgbà ló ń dákọ̀. شهدت لكم بجلالها الأعداء. شهدت لكم بجلالها الأعداء. bàbá wa àgbà Alhaji àgbà Allahu
الله فضلكم بكل فضيلة. báyìí tí a ṣe lọ wá. شهدت لكم بجلالها الأعداء. شهدت لكم بجلالها الأعداء. síbẹ̀síbẹ̀ náà wọ́n tún wálé àáfàá wọn. ìpèlẹ́jọ́ nìyí fún ọ̀dọ́ tó débi tó ti kéwú mọ́. nǹkan mà sí ọ. الله فضلكم بكل فضيلة. 100 kan àti 9. شهدت لكم بجلالها الأعداء. شهدت لكم wọ́n tún wá kúnlẹ̀. الأعداء. ẹ dákun ẹ̀yẹ jẹ́ wọ́n rí ìyá. wọ́n kúnlẹ̀ jẹ́ wọ́n rí ìyá. أنتم شيوخ العالمين وفيكم الخلفاء والشهداء والعلماء. خلفاء والشهداء والعلماء. شيدتني آبائي ló bá tán. بعد فخرهم. èmi ti rí wáàsí. wọ́n ní tí àwọn lẹ́gbẹ̀ẹ́ bàbá làwọn wá jókòó sí àwọn tó bẹ́ẹ̀. ابن الآباء فخرا فنعم ابن الآباء. àwọn agbé àgàwọn sẹ́gà àgàwọn alájí àgbà. wọ́n ní mo kọ́ n ní jókòó ti àfa mi. الله. أنتم شيوخ العالمين وفيكم الخلفاء والشهداء والعلماء. pẹ̀lú àgbàlagbà ara. àwa lọ lè fìyàn lẹ́ẹ̀kan náà. bàbá oníkan ẹ̀wọ̀n wáàsí ńlá tó yẹ ká mú lọ lé. yàtọ̀ sọ́jọ́ orí ẹni orí jẹ tó bí àwọn ọmọ tó yàn. àwọn gangan rí jẹ ọmọ tí wá yàn. tó ti bẹ́ẹ̀ wọ́n gbé gírímọ̀ fún àfa wọn. شيدت للآباء. ìwọ tẹnu rẹ fẹ́ lu mọ́ ìwọ ti dàgbà ń ṣe láàrin ajá náà sí i. ìwọ tẹnu rẹ fẹ́ lu mọ́gùn ọ̀hún á ń pè tẹ́jọ́ tẹ́ bí àlífà àfa yín. olóńjọ náà búrẹ́dì àti tíì ní á fún wa ọ̀ sí oríire. ọwọ́ arọ́ máa fà rẹ̀ ọ̀pẹ lọ́mọ tó ti jòkó láàyè baba ńlá yín. ọjọ́ tá a ti bí ọmọ màálù ní ti sẹ́gbẹ́ ìyẹ ewúrẹ́. ìwọ tó ṣerú gírímọ́ǹkà ìwèrè bá ọba tí dọ́ ìdẹ̀ wọn kéwù ni. ẹni tí wọn ò lè yọ tó bá bá rẹ kúrò láyè rẹ ọ tó kọ́ rí fín. bẹ́ẹ̀ bá rí fín ó fẹ́ yọ foundation kúrò lára ilé rẹ nù kí ni yóò kú ó ṣe. ó dilẹ̀. شيدت للآباء ọ̀rọ̀ mi ò ní oògùn tó nílé ọ̀rọ̀ ni mo wà. بعد فخرهم. mo kí bàbá wa ẹ́míà okùn méjì ó kẹ̀kẹ́ tó kilẹ̀ dáadáa. wallahu ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. mo kí bàbá wa ìmáàmù àgbà jẹ́ al-Bashir. جاء البشير مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. تالله لو قناة بشير بموجتي لو وهبتها فرأيت ذاك يسيرا.
ẹ bá ń kí bàbá grand commander wa nù ìyìnbá lọ kí ó lárí kìámọ̀ èmi ló kan lọ́hùn ẹ̀tún wọn lọ́ọ̀ ní igbe fún kódà kì í so kàn mí tó bá kàn ọ́ tọ́lọ́ bá ní ó kàn ọ́ yóò yẹ̀ náà ni. تالله لو قنالي بشير بموجتي yóò bá a máa kòwé kan wọn ní kò máa gùn ló lẹ sí ìwọ tó máa gùn ọ̀rọ̀ owó ra díẹ̀ ẹnìkan wá rẹ sí oṣù mẹ́ta ó ní bó ṣe gbé ẹsí kalẹ̀ kò máa gùn àmọ́ ló ní nǹkan rẹ̀ ó tàbí òtẹ́ kò máa gùn ló lẹ sí ẹ̀tọ́ náà bá fún ní nǹkan lónìí ó ní òfin ní àwọn alára tàláhì. تالله لو قنالي بشير بموجتي nǹkan dáa kò dáa sáyé láti kọ̀rẹ́tì ọlọ́run òun tọ́lọ́run ti parí yẹ́nyẹ́ mi tó ti parí ẹ̀ ọwọ́ fẹsẹ̀ hànà bí adìẹ láyé nì tó bá ti ń jẹ kúkọ́ lọ́bọ́lọ́run tó bá rí ìpààrọ̀ máa padà bọ̀ ayé bóyá nìkan ti kú rìnà ìran yín tó padà wáyé mo kí bàbá o bàbá èmi ń ṣe wáàsí ni àmọ́ ń tẹ́ bá ní sọ ní sọ náà. لوهبتها ورأيت ذاك يسيرا mo kí gbogbo àwọn akéwì yọrí ní Ọbatul Markaziyin báńkì babaláyé kí n gbọ́ tí a bá wà جلست tí a bá rí wàásù àgbáyé ṣe kí ọ náà لمعرف ọmọ rí wàásù àgbáyé náà kí ẹ bẹ́ẹ̀. التاريخ في الإسلام حلم المشاكل فلا شيخنا قاموس للعلم آدم alórí الوري بالتأليف مرب البواتي إمام خطيب المسجد المتفنن مدير لمركز أجيج المفاضل مدير لمركز أجيج المفاضل إلهي فرحمه وزيد فيضا يمين بأعلى فراديس لكل الفضائل bàbá aláàjì àgbà ní kí gbogbo tẹ́ ń jí àgbálẹ̀ kò ní dàrú bẹ́ẹ̀ lọ́wọ́ آمين bó lọ rí بأعلى فراديس لكل الفضائل mo wá kí bàbá mi bàbá tèmi ẹni tí ó pè mí lọ́mọ aláàjì àgbà ó dára lọ́wọ́ mi. أبي يا حبيبي أنت سري يا أبي bàbá tèmi èmi ọmọ aláàjì àgbà أبي يا حبيبي Dr. Kaduna èmi ọmọ aláàjì àgbà lèmi. أنت سري adékínlẹ́kù يا أبي mo pè èmi aláàjì àgbà àǹtà sí rí أبي يا حبيبي أنت سري يا أبي mílíọ̀nù bàbá aláàjì àgbà làṣírí tèmi nínú ilé yìí náà ni kúrọ́ lójú ẹ̀ tí ó jà ọ́ nínú ilé yìí náà ni. أنت سري يا أبي bẹ́ẹ̀ sáré lọ nínú ilé yìí ni lókè lápá yí bàbá wa ń sọ ọjọ́ náà kékeré táwọn lọ́dọ̀ mi kú omi àwọn akó ó wá kèmí wọn báyìí bàbá Allahu Akbar bó lọ wí. أبي يا حبيبي ayára أنت سري يا أبي nínú ilé yìí náà ni. أبي أنت عنواني أبي أنت مذهبي bàbá sọ́njọ́ náà lọ nínú ilé lápá mi lókè bàbá mú yìí wọ́n sì ní mo bu àyà ọ́ bu ẹ̀yìn ní tiẹ̀. أبي يا حبيبي bàbá wọn pé àfa àgbàwọ́fà ọmú mi wá wọ́n tún fi mí sọ́fà wọ́n lọ àwọn náà tún dá àfa ńlá padà síbẹ̀ gbogbo sẹ́tà ṣe ní ọ̀fà
tó gun ó lè dẹ́ wọ́n ti gbà fún ọ. àbí dáwọ́lá wa tí ò ráàyè fẹsẹ̀ múlẹ̀ lọ́fà orí rẹ lọ́lọ́wọ́ ti rí mọ́lẹ̀ irin sì ni ó fi rí mọ́lẹ̀ tí ò ní ṣe wú. ya habibi anta sirri ya habibi. mo wá na sàtífíkẹ́ẹ̀tì yìí fún ẹ báyìí bàbá náà fi síbẹ̀ o ń tọ́ tí ẹ lọ bọ́ọ̀lù ní sẹ́wọ̀n razaki wá pè mí pé a ti fẹ́ máa palẹ̀ mọ́ wá mú sàtífíkẹ́ẹ̀tì ẹ díjọ́ tí ẹ fi lọ bọ́ọ̀lù kò kúrò lórí bẹ́ẹ̀ dàrájí àgbà. àbí anta ọ̀nì wàní àbí anta malhabi. ta ló ní òsì nǹkan ọ̀pàdé ẹ̀ tó ní nǹkan tó pọ̀ sí ọ̀la ni. bàbá alájí àgbà làṣírí tèmi tí n bá tiẹ̀ ní bíbí ibi tọ́lọ̀ ń gbọ́rọ̀ mi gbà ó jẹ́ rí bíbí lò. Allah. tí a bá bí yẹn dáńkọ́ tó bá sì sọ̀yà. aṣọ funfun wọ́n ṣe é dà ẹ̀yẹ kíbọn náà gbẹ́wò tí ò wá ní bàjẹ́. tabajọmọ ìmáàmù ńkọ́ ẹni tó tọ́ ló járí lẹ́gbẹ̀ tó bá tọ́ àbí wèrè ọ̀fọ̀ ní ti túkú wọn ní ti yarí pé àfẹ́lẹ̀ yìí mà. àbí ya habibi anta sirri ya habibi. àbí anta wàní àbí anta malhabi. èmi mọ́sí àbíkẹ́ ò sí tèmi ń dààmú lórí ẹ̀ bàbá alájà kan mo gbé síwájú sálàjì àgbà ṣe yìí rí èmi ń ṣe é lọ́nu tọ́lá ọ̀táyìn oróyìn fẹ́mi èmi ò mọ̀ wọ́n alájà àgbà mo mọ̀ bàbá òsì ní sẹ́ńtì ò dáa wọ́n yé ṣẹ̀ṣẹ̀ kú ṣe. falawala kalama asa'ad. bá a sọ náà bàbá alájà àgbà bó ni wọ́n ti pé màmá àgbà máa wọlé. falawala kalama asa'ad. falawala kalama anal. bó ni ti jèrè tí mo jèrè. مرادي من الدنيا ولا كل مقصدي. bàbá táwọn ọgbà wọn fọn sàárè níwájú ọkọ̀ ẹ̀yà fún lọ́nà ìmọ̀ àgbà ní bọ̀ bá àmọ́ lo nọ́mbà tí fìrìn àgbáyé yípo. مرادي من الدنيا. ọ̀rọ̀ kọjá pé mo ń lọ nọ́mbà ìwọ́n kẹ́mi pẹ̀lú nọ́mbà ńgbà mi mo ń lọ Kaduna kò sí nọ́mbà èmi ní àdéhùn ara mi sọ̀rọ̀ lójú mi ọ̀rọ̀ alájí àgbà ń bẹ̀. مرادي من الدنيا ولا كل مطلبي. àbí أبي أنت مراتي àbí أنت kúndìwàtì àbí bàbá alájí àgbà أنت مرآتي. ẹ̀yin gẹ́gẹ́ nínú ra ayé mi ti ń wò sílẹ̀ alájí àgbà mu wàsá. أبي أنت مرآتي. jẹ́mọ́ tí mìíràn bá ti bàjẹ́ yóò bẹ́ǹdì rẹ̀ àbí kó fa inú rẹ̀ ya yóò sì ọ́ bọ̀ sí rí àbí kó jáyà rẹ̀ ó wú tí nǹkan sì sí ọ́. bàbá lèmi ń wò táyé mi fi tọ́ bó wá wo bàbá pé òun gbọ́dọ̀ ṣe tí wọn ò ṣe kí wọ́n má ní ọmọ àdàlájí àgbà ni wọ́n. أبي gbogbo ọmọ tá a ti lè fi bú àfa rẹ̀ yóò ṣe orí ibú. أبي أنت قدرتي. bàbá alájí àgbà bàbá wọn gbọ́ tí ibi tí ẹ wà á ń tẹ kòdùwàtì ẹ̀yin lèmi ń wò ẹ̀yin ni role model mi disciple yìí ni mí ẹ̀yin mo fẹ́ jọ. وأدبتني wọ́n àdàbùtà ní كما طلب منك kàtà àdùbí. تأدبي. bàbá èmi ò sọ tẹ́lẹ̀ mi ìwọ náà wí tí ẹ̀kọ́ mi ní ẹ̀kọ́ njọ́ kan bẹ tẹ́ ọ̀kan sanwó lékè ń bì náà fún àwọn bá dá wa jáde ẹ má dáadé bàbá sì káwọ́ lékè níbí ẹ wá ń bólẹ̀ ń lọ sanwó ni dáhùn rẹ ẹnì ẹ̀yà fẹ́ ẹ̀rí pẹ́ ẹ̀gbọ́n náà máa ti rọ́jú kẹ́ ẹni wọ́n máa lọ ẹ̀ tú lékè ó dá owó wọn èmi san. وأدبتني bàbá ní ẹ̀rí pẹ́ ẹ̀gbọ́n òòsàn náà ń sẹ́lẹ̀ ẹ̀lómi kó rọ́jú wá ní kéwù ni ẹ wá ní ọmọ ọ̀nà wọn kàn ní jòkó ó dá bá náà àkúfí ọlọ tẹ́lẹ̀. وأدبتني
Adékìlẹ́kún ẹ wá kọ́ mi ní ẹ̀kọ́ ẹ̀gbọ́n tó bàtà àdúbì ẹ kọ́ mi ní ẹ̀kọ́ rẹ̀ dandan bàbá òní ká lọ mẹ́ wáyé pa ẹ̀gbẹ́ wá rí ẹ mọ́ lé ké mo fẹ́ lórí lágbà 1000 wà lọ àkùkù wá rí àwọn kàtàǹpá kún wà rí wa tí bàbá sẹ̀rọ̀ á wà kàn bí ẹ wáyé ìjọ àyè á rí torí bí tí wọ́n ti bí ọ̀ papọ̀ mo tẹ́lẹ̀ mi kó wá lé kí ò dẹrùn ọ̀dàdá jẹ̀gbà ló ti dánù àpótí lè rú nǹkan wà mọ́dà yìí là. وأدبتني كما طاب منك تأدبي. Bàbá ẹ̀yin ni mò ń kíw. جنوبا وشمالا كان ọ̀tún ayé ò sí ayé irú àlàjì àgbà wọn. ìyẹn sì kí bàbá rẹ kó ṣòfò bó ṣe bu ó pe bàbá rẹ bó ṣe fẹ́ pè ní kí ni bàbá mi lólówó ju Nàìjíríà kò yẹ kó jọsẹ̀ mọ́lẹ̀ pé tiẹ̀ náà ní nǹkan mi. tẹ̀gbẹ́ lẹ́yìn kì í sórí ibú. ṣùgbọ́n ní irú àlàjì àgbà rí èmi kò sí irú wọn àmọ́ lọ́dọ̀ tèmi kò sí irú wọn. lọ́dọ̀ tiẹ̀ náà kò sí irú bàbá rẹ kò sí irú ìyá rẹ kálukú polú ẹni ó bí ni. ọmọ tó bá ní bàbá òun ló kéré jù láyé orí ibú tiẹ̀ lórúkọ jù. ومثلك لا في مشرك بمغربي ومثلك لا في مشرك أو بمغربي. mo fi yẹn kí bàbá o. ومن كان من أهل الكمال يحب أن يكون أخوه مثله في الكمال. àmọ́ wo yìí lẹ́ẹ̀mẹ́ta torí òun fẹ́ kọ́ mọ́ kí àwọn máa dákun. mo kí bàbá Lágége gbogbo ẹ̀ náà tí wọ́n máa gbọ́ wá sí mi every Thursday bí ṣètò nù. wọ́n ní mo kí Aláàjì àgbà mo kí bàbá Lágége mo kí bàbá Lágbàjì mo wá tún kí àwọn àáfàá tó kọ́ wọn torí àárí ké pé wọn ò láàfáà Ọlọ́run kí n fẹ́ polo sí àáfàá wọn ni Ọlọ́run fẹ́ polo àáfàá wọn ni nígbà tí èèyàn bá ń bẹ ní tó wá kan tí à ńláńlá tó wá tó ta àwọn sẹ́ni ó kan tí à náà nì wọn lónìí iṣẹ́ ọwọ́ rẹ ló fi hàn gbà náà nù táwọn fáwọn ò bá kọ́ ọ ní bí wọ́n ṣe pẹ́ tó láyé ó kọ́ wọn lè má pẹ́ tó báyìí mọ́ Ọlọ́run fẹ́ sì kí okò àwọn àáfàá wọn ni wọ́n á kí my lord gbogbo ìmọ̀lòkù mọ̀ kí bàbá dáadáa adájọ́ tí ò ṣe bí adájọ́ kó tó délẹ̀ wọ́n ti délẹ̀ ẹlòmíì ò tí ì dépò kan máa kó fáìlì ó ti sí èrè. alá ayú ìsánù. alá ayú ìsánù. ìyá káwa rọ̀dà. فإنك لا تخفى من خافيا فإنك لا تخفى من الله خافيا. ẹni tí ń gbọ́ mi kó yóò ń bá nábì já kèké ń gbọ́. إياك والرداء فإنك لا تخفى من الله خافيا. mo kí gbogbo ìyá tẹ bí tí mi mọ gbogbo ìyá tẹ bí mi ní ẹni masare ọmọ àmín ayé òsì ní gbóná mọ yìí. àmín. فإنك لا تخفى من الله خافيا. ẹ sì yorùbá náà bí kó dùn mọ́ mi mọ́. náà. ألا أيها الإنسان إياك والردى. my lord ẹ̀yin lẹ ní tí yẹn fi parun lọ́wọ́. Ọlọ́run ká ẹlòmíì fún rẹ̀ ló parẹ́ ẹ̀rún ìmìníwàásí tó gùn lónìí náà. فإنك لا تخفى من الله خافيا. ìyáka wá rọ̀dá wá sí àkọ́kọ́ nù olùwọ́tọ̀ ń bẹ́ ń bì sọ́ra mọ́lọ́tọ́ ọbọ̀n tí òjò parẹ́ kíákíá. bàbá ṣé tí máa gun nípò o
al-ilm ìmọ̀ máa gùn yàn ìmọ̀ tó gun ìmáàmù kan ọlọ́mọdé orí bú màbá ogun àwa ó wá ṣe útúbà fá ó ní bí wọ́n ṣe wà yìí kò sí ẹni tó ní màtó mi láyé mọ́ wọ́n ń sọ nísìnyí bá àyẹ̀ ń sọ nísìnyí o wọ́n sì mọ̀ pé ìmọ̀gùn ni ń tọ́ ọmọ lọ́mọ ọmọ nǹkan míì tó ọba ìlú ọmọ nǹkan tí wọ́n fẹ́ parun nù ó wá di jimá tó tẹ̀lé ọmọ ọdún mẹ́jọ wá dìde wọ́n ní ọba ìmọ̀ ẹ sọ̀rọ̀ ká ń jẹ̀jọ́ mo sì gbádùn rẹ̀ kí lọ́lọ́run ṣe lọ́wọ́ nísìnyí ọba tí wọ́n wá ní kọ́ọ̀bà ẹ máa wo ọ̀rọ̀ tó lágbára fa pé kí ni ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí ó wá dákẹ́ ó wá dákẹ́ Professor Hamza gbogbo nǹkan lẹ̀ sí mọ́ olódà èmi máa tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ nísìn bàbá ìwọ ọmọ kí ni bàbá rẹ gan mọ́ olódà ẹ bọ́ọ̀lẹ̀ kí n sọ fún yín ó wá sọ̀kalẹ̀ lórí mẹ́mbà rí ọmọ wọn àgùn ó ní tọ́lọ̀ ń ṣe ni pé ó ní kẹ́yìn ó jábọ́ kémi ó gòkè. Baba. Sì dá mi lóhùn mọ́ ó kàmúlà tó ti lé àlàjì àgbà agbádá ìkìbá ti bẹ́ẹ̀ bọ́ kó lọ́rùn mi nísìn títí mọ́ fi làkàlàkà ó kó mi kápá mọ́ra. Wáàsí mi àkọ́kọ́ kan ní ti ṣe wáàsí níta yẹpẹ́ lẹ́yìn kan wáàsí ni àmọ́ gbogbo nǹkan kọ́ lásàsí má pàtàrà rẹ run má parun àwọn èèyàn ti parun àáfàá wá ṣe ó wá fọ́ orin sí wẹ́wẹ́ ẹ̀yìn ìyàwó ẹgbọ́ mú kẹ́yìn bàbá chief mọ́ ẹ̀ ní parun torí bí tẹ́mi wà yìí ilé bàbá mi nì tó o bá kọ́ tẹ̀mí tó fàlájì àgbà sí ọ̀tẹ̀ èmi ló jọ mú nǹkan ní títì tí mo délé bàbá fá ntọ́tọ́lọ́ ń kó ya wọ́n ní wá máa bọ̀ ká tó wẹ̀ wá rí bàbá rẹ̀ gẹ́gẹ́ báyìí bí ọ̀fà ṣe jìnnà tó ń jọ náà mo rìn ní 25 minutes torí mo travel rẹ̀ láti Kaduna báyìí mo dé ní mo kàn gbọ́ gíríńjẹ́ bàbá tí mo wá kí n tó lọ mo wá dágbére bí náà mo gbọ́ mo ń lọ Kaduna mo wá ṣàdúrà kanjọ́ náà mo ní ẹ̀ẹ́sìn àjìnà bàbá kan mi rí ni mo ní nǹkan dé. ní yàrá apá bíi tó kángun lẹ́yìn yẹn ìgbẹ́ni kí bàbá ṣe ń jọ náà yàrá bíi lápá bíi tó kángun yẹn àbí ìgbà ni àkùrọ̀ lójú ẹni tí ò já ọ. aláyọ̀ ẹ̀ sánú ìyá káyà rẹ̀ dá. èmi ń ṣe báyà fẹ́gẹ̀ nínú ilé chíkíchíkí. fẹ́ẹ̀nẹ́kà. ọmọ àṣàṣe àjọlọ kégbà náà ń kọ́ tí wọ́n tọ́ra gànà àdájí àgbà wọ́n fi wá àtàwọn nù yàrá. ìwọ tó kàn kọjá tó ń pé bàbá ó dàbọ̀ o. إنك لا تخفى من الله خافيا. ẹ já sọ yìí lónìí ẹ máa kírun àti ń kírun èmi ló mú ọ̀pọ̀lọpọ̀ jábọ́. àṣì àkọ́kọ́ tó yẹ ká sá fún iyyaka war-rada. iyyaka war-rada. wọ́n ní kí ni àkọ́kọ́ bàbá mi àlè ó jìbù. gbogbo ẹ̀dá tó bá dọ̀rẹ́ ẹ̀ lójú tí ń wó èèyàn bíntín yóò parẹ́ kó tó kú ni. jẹ̀mọ́ kí lọ lè ní tọ̀ fìdí gíga ẹlòmíì ẹ̀yin lẹ́ni ń sọ báyìí pilot bó o lọ ṣe tó tọ̀ wá rí pẹ́lòmíì tó tó nǹkan. jẹ̀mọ́ ìwò bíntín tó kó bá kìnìún ìwò bíntín kó bá kìnìún ni ebi ń pa kìnìún jọ náà báyìí gbogbo ayé wá ń sá fún un tẹ̀wé kìnìún yí lórí kò wá rí ẹran kópa ló bá rí ọ̀fun bàbá wa national missioner ló bá kí ọ̀fun mọ́lẹ̀ báyìí ó lọ́ọ̀ tiẹ̀ yí omi àbí kí n pa ọ́ ọ̀fun òní mọ́ pa mi ń wúlò fún ọ lọ́nà kìnìún lé mi lọ́nà wo
ọ tẹ kan náà ó kàn bínú sọnà ni ìwò bìtì olówó ń wò yàn bìtì lónìí bàbá olówó ń wò yàn bìtì sáwà jìyà rí òká tó jọrọ ọ̀dẹ̀ kan bẹ tá àti rúgbà ọ̀rọ̀ korí kò wá fún wa lówó ó ní alọ̀pọ̀ ọlọ́pàá tí ò mọ̀ ń bàbá ó ní alọ̀pọ̀ ọlọ́pàá àwọn apolówó fẹ́ tà jọ wọ́n fẹ́ tà mo sì lówó tí mo lè fi rà lọ́wọ́ pé ilé tá àti roko ẹjì rà gbogbo ilẹ̀ máa wò bìtì wọ̀nà ní kéèyàn pé ọ láago méjì àárọ̀ ó sì pè ọ ẹsẹ̀ ọ̀jẹ̀ nsọ ni ọ ti wọ́n bìtì ọ ní padà tọrọ jẹ náà lọ́kọ́ tó kù. jẹ̀mọ́ kíláàsì ẹlẹ́jì ẹ̀gbà tá a lọ bàbá àníjọ́ kẹ̀nìkan ń bá bàbá sọ̀rọ̀ wọ́n fọ́ gbá wọn láà àwọn àṣẹ àgbáyé tí wọ́n ṣe ṣẹ̀ báyìí àwọn akẹ́kọ̀ọ́ ń ràn lẹ́yìn láti mọ̀ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn jábá ìkìbà bàbá ṣùgbọ́n ọ̀rọ̀ bí kàní tó ní ń ràn lẹ́yìn wọ́n fẹ́ kàn láà rahimahullah rahmatan wasa bàbá ló bá sọ fún lẹ́lẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà wọ́n bá dé òbìrìkí kíní nẹ́ẹ̀tì yẹn ó bá mú kìnìún ní bá tún ké ọ̀fun kan jáde ọlọ́rọ̀ ẹ̀mí tún ké lónìí igbe wèrè ksk ó bá lọ bá ṣe kò níyì mọ́nu yorùbá ní pọ̀pá ẹ̀rù a máa fi wọn ikú owó yẹn tọ́ba ikú owó tí o bá fi dùn kò ní sá fún wọn mọ́ ọ̀tẹ́nu ní ọ̀fun bá ní bàbá ṣé mo lè yọ yín olórí ìrèpé ọtún bẹ̀rẹ̀ wèrè olódà ẹ̀jẹ̀ ń dúró tì í gbàtẹ́bí padà ààyè kan ó ní sẹ́yìn yọ yín ó ní ẹ̀ yọmí tẹ̀ bá yọmí tó ọba lágbára ọ̀fun ní tó sọnù ó bá mú eyín bá fi ń gé nẹ̀tì oge ó ní ẹ máa lọ ó kàn nà wọ́n alẹ́ kan náà ni ó ní dọ́tà wù mí kínkín ní bí mo ṣe mọ́nu lónìí bí mo ṣe tó lọ rí látàtà kí man dunaka. látàtàkìr man dunaka falikuli shay'in maziyya. njọ́ tọrọ ń wáyé nu. ń kà yókù ilé tí a ti kà láwa yìí ẹ̀yin yà wọ ní náà ṣé mo lè fún yín ní tí ń sẹ́ gbà wọlé ọmọ rẹ tí tó tóbi lọ́ọ̀dẹ̀ mọ́jọ rẹ lójú sọ pé ní ìyálé tọmọ rẹ ò yàn gbogbo tí ń dà ọ́ pé ìwọ́kẹ́ ń dà pé àgbáríkà ọmọ rẹ náà ń dà pé ọwọ́ ọ̀nà tí ó máa lọ ru àmọ́ lólóbìnrin ọmọ ló yọ ọ́ lóko ẹrú mọ̀nàkà ẹ̀. àṣà ọ̀pọ̀ ọmọ rẹ ló gbé lùbọ́ kalẹ̀ lọ́ fi ń yọ̀ ọ sì wà níyàwó olé máwùn ẹbí tí ó tún lè bí tí ó ju ọmọ rẹ lọ àbí wọ́n tọkọ rẹ ní láárí oníràgbò fún mọ̀lẹ́bí ó lè tẹ́ ẹjẹ́ ń tó ẹ má sọ́dọ̀ lòsì à onínú ọ̀la ń kọ́. àṣẹ tí ń fàpanu kéèyàn wo kókó jọrọ ẹ lójú pé kò sí pa àfẹmí tani wọ́n. bàbá mísánná ẹ̀jẹ̀ yọ̀rọ̀ yín lò owó tẹ̀kan tí a lọ pé àwọn fẹlẹ́mu lágbè tí a fẹ́ sílé ń jọun lọ́mọ sí ń kó sákó ẹ̀yìn ọkọ̀ ọjọ́ náà tí ẹ̀kọ́ má dàgbà lémi sí onífin róbìn lọ́jà nísìn ẹgbàgbé ẹ̀ gbogbo ilé títí ìjọ náà ọmọ tálíkà ti rà tán ti dáwó ó wá tó kọ́ ní bó ṣe wù gẹ́gẹ́ pé ń rà lé bàbá yín bí tí bàbá mi ti sọ dẹ́rí mo fẹ́ ra lé náà. ṣé mo lè bọ́ síbi ẹ̀kejì. bàbá mi náà ní sọ bẹ́ẹ̀. my lord ọba Sheikh Daud ọlọ́run bá kẹ́ wọn sí ọlọ́run wọlé ayé orí tẹ́tí dùnú. ẹdín mẹ́kàmá ọ̀rọ̀ tí ìyá ànábì sọ tó ní taraktu khaira dọ́tọ́ bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ó ní mo fi ọmọ lórí ire kalẹ̀ ọ̀rọ̀ tó tọ̀ra mo bí ọmọ tó mọ́ ó ní wọ́n kúrò ní wà díkìrì báàkì àmọ́ látàárọ̀ ọmọ ọkọ mi ò ní parẹ́ ẹ ti dépò bẹ́ẹ̀ ọmọ náà júwe ẹni tó bí ó kọ bàbá máa sá ara ọmọ náà tún ti ká padà. ayé ìsánà. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ dá mi ló mọ́ ni
mo ní kọ́ mọ́ fà parun alhasadu má ṣe kéta o bàbá kéta kéèrò kì í jẹ́ àsùn ṣé ọmọ tí ń jẹ́ kéta ẹ̀ dá mi lóhùn kọ́mọ́ fẹ́ rí i tó dá alára ọmọ làkejì èyàn sì kọ́ ní ọwá sunujọ́ ṣé kí ìyá rẹ̀ kú ta ni bàbá wọn nìkan àwọn wo kéta yìí lónìí kò wá síbi tí ò sí mọ́ ń bẹ láàrin olówó ń bẹ láàrin olòṣì ń bẹ láàrin àfà ń bẹ láàrin ọmọ kéwù àwa ń dààmú káàkiri àwa ń nísìnyí mọ́ àwọn àfà ní kéta débi pé kápẹ́nẹ́ tó wà lọ́ọ̀kan wọn ló wúlò wọn ni àkọsẹ́ni ó dá aládùúgbò yìí ẹ máa lọ lẹ́kẹ̀ẹ́dógún kéta nù àfà kọ̀ọ̀kan wọn ibi tá a gúùdù sí kéta ni ò já bára wa ṣe. tọ́wọ́ sì fẹ́ kọ́ lówó mi ò pa ọ́ sọ fún pọ́ ọ̀rá lẹ̀ ìwọ kọ́lé ẹ̀dá pé ìbá sórí ibú kó lówó tún máa bínú gate man rẹ̀ kó fẹ́ kọ́lé ta ló yẹ kó kọ́ fún olówó tó ní kẹta fa wọ́n sì gbàyàwó dírẹ́fà wọn ìwọ ló yẹ kó fómi tó sọ̀rọ̀ ń jò yìí ìwọ lábẹ́ kí lọ́ọ́ fi bọ̀ bó lọ sí máa dá yàá dé náà ẹ wo kẹta àtàrò pín òfò dírẹ́fà náà wàá dọ́nù kó lọ́gàá gbogbo ọ̀n tẹ́ ẹ ṣe o wọ́n kọ ẹgbẹ́ yín sí tírélà ń pa yín dànù. yóò kàn tẹ bírèkì òjijì ni ìfúnpá rẹ̀ sì ti ga tẹ́lẹ̀ fọ́ọ́ yóò kàn já dànù ni látòjú ọlọ́nu ẹ má ṣe kéèta mọ́. bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbà kọ́ aníkèéta àwọn àfáà gidi òsì kọ́ aṣọ àdánwò kọ́ aníkèéta gbogbo àfáà tí máa ń ṣe kéèta olómọ ibi tó yà sí. èmi lọ jẹ yó gbogbo àfáà àgbààgbà jọ̀hún tí wọ́n bá ń sinmọ́ lọ́lé ọkọ àfáà tí ń lò gbàgbé wọn ni wọ́n pè kó wáṣíwáṣí. nísìnyí rán ni wọ́n lọ mú àfáà tí ń lò gbàgbé jẹ pé wá yẹ mi sí àfáà mọ́ lónìí. sọpọ lè wí kẹta o oníkálukú má mi kàn àṣìṣì ìbẹ̀rẹ̀ wá sí. ìsánà ìyá ẹ̀tọ́wà ọ̀dà. wọ́n tún wá sọ kọ́ọ̀hún alìnàbà wá sọ alìnàbàtù àrùjúù mínàlì kúlì ìlàmọ́là olíkúlù tún wá sọ gángan nù. ìnákẹ́lẹ́ تخفى من الله خافيا. ṣé mo tún léwí àbí léwí mi àṣọ ẹ̀gbọ́n kéèyàn ó níwọ̀ra ìwọ̀ra kọ́ọ̀mù kó dá fẹ́ lómi bàbá ẹ kọjá gbàtí bàbá wa kékeré náà ní kéde ní 5 bàbá wa sálámà pé ṣé ò sí nǹkan àbò tí kú ò lọ́fà ni wọ́n ń ṣàdúrà wọ́n ló ń wọlé bàbá kódà ń jọ́tẹ́ bá náà rọ́jọ́ àkíyàmọ̀ àfáàgbọ̀ ó dúró báyìí bàbá ó dúró báyìí ìwọ lọ́ọ́ dúró tiẹ̀ báyìí. ẹ wo àdúrà tó kọjá káfowó rà lẹ́nu ẹni tó ní nǹkan sáwọn àtàwọn ṣe lébìrà nílé wọn wọ́n mọ kí ó lébìrà ní àwa sìngbà ní èmi la jẹ́ èyàn láì mórí ọmọ kéwú bàbá 109 ló kúnlẹ̀ lẹ́yìn kẹfẹ́ kọjá lára ajá àgbà kẹsẹ̀ sí ìtì ọkọ̀ báyìí ta lórí ọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ sakọ àjọ ìdẹ̀ tí wọn bírú rẹ bàbá pòfẹ́sọ̀ níye dókítà níye wọn nu pòfẹ́sọ̀ láti Amẹ́ríkà nù ọmọ alájí àgbà pòfẹ́sọ̀ ní Amẹ́ríkà tó ní hospital tó tóbi jù ní US obìnrin kò lọ́sọmọdé gbàgbọ́ lọ́wọ́ ọkùnrin ọmọ sọ́sọ́ fún yìí náà ọmọ pòfẹ́sọ̀ lóbìn tọkùnrin kó fáìlì tẹ̀lé kí wá sí Nàìjíríà tẹ́tí gba Toronto. bẹ́ẹ̀ bá sí èrè ajá ní àfa àtọ́jú ń pọ́n wọn èmi lágbèé ọbí tí mo ti yarú rẹ mẹ́gbẹ́ ẹ̀ dá mi lónìí
dókítà níye dókítà ẹnjìníà níye hàn ní. nígbà tí kọmíṣánná wọn náà ti jẹ́ láìdẹ̀ yìí kì í ṣègbà tí a kẹ́ máa fún yẹn lásán mẹ́rìtì náà fi fún yẹn jọ náà lọ́hùn ní ẹ ti jẹ́ gbogbo nǹkan ní ẹ jẹ́ lọ Sókótó lọ pọfẹsọ kéèké lọ káàkiri ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà jẹ̀mọ́ omi ilé àfáàrẹ̀ ò bá jẹ́ òkun máa dá síbi ìtìẹ́ sí níjọ́ tó bá ru ilé rẹ̀ ní òyàgbà èmi dá síbi sílẹ̀ Àlàjí àgbà tí mo gbà ju òkun lọ bàbá sí é mọ́ o nínú àwọn ìmáàmù tí wọ́n dá sí Nàìjíríà bàbá sí é mọ́ ó kú ní mọ́mọ́ fàjòkún bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ gbàgbé ẹ á sì kí n bẹ́ẹ̀ bá. gbogbo tí wọ́n á wí náà àlùbáríkà Àlàjí àgbà ni. ẹ má ṣe kéé tafa ẹ jẹ́ àyọnu síra wa ká gbà fúnra wa pé gbogbo ohun tá à ń ṣe iṣẹ́ Ọlọ́run ni a. títí máa ń fa ọjà máa àìsáà kéèyàn máa ṣàbúrú fúnra ẹni ṣé ọmọ tí ń jẹ́ aburú ẹjẹ́ ṣàbúrú tó wà láyé lónìí. ká pèntì ẹ̀ lọ́dà tí ì ṣe tiẹ̀ kó sì mọ́ bọ̀m̀bẹ̀ tí ó fi kú. my lord ká kún yàn ní ọ̀dà yóò wá wẹ̀ kò ní mọ́mọ́ tí ó fi kú láyé rẹ̀ aburú ni jẹ̀mọ́ ẹ má jà á débẹ̀ má jà á débẹ̀ ẹ jẹ́ ń gẹ́yìn mọ́ torí àsìkò al-inaba. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. Wa anibu ila rabbikum wa aslimu lahu min qabli an ya'tiyakumul adhabu thumma la tunsarun. Gbogbo yín mẹ́sẹ̀jì Àlàjí àgbà Wa anibu gbogbo yín ẹ padà ila rabbikum. ẹ padà ẹ̀yin àfà èyí tẹ́ ẹ jẹ̀gbẹ́ ń tó kílẹ̀ tí ìpinnu ọkọ̀ Ọlọ́run kẹ́tù tó lọ́ máa sùn níbojì òkú. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà o Àmín. kì í má gẹ̀rí èèyàn kí n tó rówó náà ṣé wù ká máa lílà àlùbáríkà ògórí èèyàn tí wọ́n fi rówó náà. Àmín. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kì í má gẹ̀rí èèyàn kí n tó rówó náà ṣé wù ká máa lílà àlùbáríkà ògórí èèyàn tí wọ́n fi rówó náà. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà Àmín. kí má jẹ́ rìn èèyàn kí n tó ráyé gbé Àmín. ṣé wàá dá àmà lálùbáríkà ò jẹ́ rìn èèyàn tí wọ́n fi ráyé gbé. Àmín. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kì í má gẹ̀rí èèyàn kí n tó ráyé gbé ṣé wù àdámà lálùbáríkà òjòrí èèyàn tó fi ráyé gbé. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kí má gbajú ẹ̀ kí n tó rówó náà babalàgbà àjí lálùbáríkà ò gbajú ẹ̀ tí wọ́n fi rówó náà. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kì í má ṣe gbájú ẹ̀ kí n tó róná babalágbá àjí lálùbáríkà ò gbájú èèyàn tó fi róná. ó lẹ́gbọ́n nísìnyí ó burúkú jù kan ọmọ kọ́kọ́ àfàṣìwé pátákó ní ọlọ́pàá wọn ò ní wàásì rẹ́lẹ̀ wọn ò ló ṣe wàásì ọtí wọn ní kí ló dé nígbà tí wọ́n mú wọn bá tí ń bòkú ló pọ̀ òkú tí ò sí ń pa lára ẹ̀ mọ́ ara òrìn ọ́ èmi nà ń lé tó bá jẹ̀mọ́ kápẹ́tà Àlàjí àgbà ní kọ́lọ́fín ni ikú ní palimọ́ọ̀tù yakshifu asarakum. tí a bá rí nǹkan mọ́lẹ̀ nù àgbà ilé kéwù ni ilé kí ò ní kákún fàyà ẹ̀ tó mojú rẹ ló ti lọ nǹkan náà ti fò lọ. ẹ tẹ̀lé mi bàbá mi kápẹ́ ní bàbá ní má jẹ́ àgbọ́ ni ẹ sọ ọmọ tó lè mojú tí bàbá ń lò
gbogbo bàbá wa tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ lónìí ibi tí wọ́n jòkó ni bàbá sọ fààyè gba àwọn ọmọ ọlọ́mọ gan ju tí ẹ bí lọ wọ́n jòkó ni àwọn ọmọ wọlé àmọ́ jáde kápẹ́ níjọ́ náà wọ́n ní kinní kan tí ń tọ̀ nǹkan lé ta ló mojú rẹ̀ kẹ́yìn àbá ń sí èrè lónìí tẹ̀lé ní yàrá ìwọ̀. الإنابة الرجوع من الكل إذا من له الكل الله sókè ọ̀rọ̀ mi nù ẹjẹ́ àpadà ọtí náà gbẹ wò nísìn ọjà gbẹ fa ọ̀yà dúdú níbi ìjẹkújẹ láti kékeré nísìn gbogbo nǹkan rẹ ti bàjẹ́ ọkàn rẹ ti rà ìfún ti lọ gbogbo ọtí mọ tí ó pa ọ ọtí ní agbọjọ ẹ̀dọ̀ rẹ ti wú. kí ni rírà ọtí ṣòfò tí ọba lò ìṣẹ́jú mẹ́ta lójú ẹgbẹ́ tó ọlọ́fẹ́ lọ́tọ̀ ọlọ́dá ogun jẹ́nu tiẹ̀ ti yíwọ́ láti kékeré wọ́n ti mọ̀ pé àwọn fojú sunkún rẹ̀ torí ọtí ní àárẹ̀ tí ó pa ọ́ níbi ìlòkulò níbi ìjẹkújẹ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run bàbá alájẹ gba dún ní máa lọ Ọlọ́run dún ní máa wọn náà kúnlé àkúnlákà. ìlànà ìfọ́sùkú wàdà máa bẹ̀rẹ̀. fọ́síkù dáhùn lọ́nà bá kẹ́wọ́n sí tààrà. dòlàwù máa ń sàkà. dáìlì kúlà wà ní. bí tásítárì. takúrò ní àná wàkúrò ní hazan. dáìlì kúlà. dáìlì kúlà. gbogbo ntọ́ gbé kọ́lé lọ́jà dànù. odò tí a ní kọ́ lọ wẹ̀ ọ̀bẹ̀rù kí ọ̀nìyàn má pa ọ jẹ. ẹ̀dá kan fún yẹn ní nǹkan àwọn ni kò láàrin òun bí níbi tí ó ti kú ọrùn rẹ̀ nìkan lẹ́yìn orúgbó bọ̀ àsọ̀nì ibi ń pa ti ń bẹ lọ́hùn kí ọlọ́run jẹ́ rí yẹn jẹ ọlọ́run wa fún rẹ lọ́lọ́ bí tí ó ti pa ọ. bàbá èèyàn ṣe fẹ́ máa lo sẹ́kẹ́ni kó gun kí lọ kó wá ní òhùn kó wá díjú ejò tí ń sun orí igi ńkọ́ wọ́n ní kó kórìí bodò kò gbọ́dọ̀ mí tí ìparí tí ó lò ẹ sẹ́yìn gbọ́tà àlàjì àgbà báwọn ẹ fẹ́ gbẹ́sẹ̀ méjì kẹba ara wájú ẹ̀yìn lẹ́ẹ̀fì lélẹ̀. dáìlì kúlà. my lord ní kí ni ẹ jogún jẹ́ fi dàbá ẹ̀ wọ́n wá ìmọ̀ ni àwọn ọ̀dọ́ wò dá bàbá Sàláàtì ní ìmọ̀lẹ̀ Khalifa. Alfa Sàláàtì ní ìmọ̀lẹ̀ Khalifa. Alfa Sàláàtì. Alfa Sàláàtì. شيخنا Khalifa. Alfa Sàláàtì. انظر يمينا ما شمالا ما مثل الشيخ. Alfa Sàláàtì نعم الخليفة. Alfa Sàláàtì ذو يمينا ثم شمالا ما مثل الشيخ عند صلاتي. jẹ́mọ́ kí lèmi ṣe o òun ṣàbòsí o òun ṣe kéèta lò ẹlòmíràn ní akí àfáà tó wọlé ìkànnì ọ àfáà wo ló wá wọlé alábòsí ni ọsọ ọmọkùn rẹ sọ ọmọ tí wọn máa ṣe níran wọn gbà tí wọn bá bẹ̀rẹ̀ àbòsí akéwògbà àfáà tó wà lórí ìjòkó irọ́ lọ pa ọ̀fẹ́ kí àwọn tó yẹ kọ́ kí ni dáìlì kúlà. mùnáfìkì ni ọ. wà á ní bìbí tásítárì. abẹ́ mi wò bàjẹ́ àbá oníkánṣẹ́ kẹ́ẹ̀kan gba máìkì ní ìsìnkú kí o gba àfáà ẹ gba máìkì lọ́wọ́ rẹ̀ ó mọ àwọn tó jẹ́ orí tó yẹ kó kí mùnáfìkì ni ọ̀rọ̀ tí ń bá bọ̀ náà dáìlì kúlà. gbogbo nǹkan ni ẹ fílẹ̀ o gbogbo táwọn wèrè lọ dànù àáfàá ti lọ kó wálé o gbogbo tẹ wá lò náà ta ló rí bí Àlàájì àgbà ta ló bí Sheikh Adam bàbá alágbàjì ńkọ́ ṣe rí bí àfáà Sàláàtì ẹ rí bí àgbárí gidi ọmọ gbogbo tí ń dákọ̀ yìí inú ilé Ọlọ́run ti sọ Ọlọ́run ti sàmì nì. wà á ní bìbí tásítárì. bàbá wa ṣẹlẹ̀ mi ṣẹlẹ̀ lọ́mọ bọ́lọ̀ nẹjú tásítárì kọ́lé bá a nísìnyí. fàkúndùn ní àná ọ́n. bàbá alájọ kan bọ́lọ̀ nàjú fá gbogbo nǹkan wọ́n sì di àṣẹ. Allah.
ẹ̀pìdẹ́mọ̀ tí wà lájí àgbà níjọ́ kan bá wà ní ọkọ̀ báyìí àwọn sì báyìí ló ń kásẹ̀ ilẹ̀ wọn ké látọjú oorun afẹ́ kan kòtò níbẹ̀ ẹni tó ń sùn orí nàìjẹ́ tí wọ́n kọ̀ lọ. wọ́n tún rìn ìjọ kan mọ́tò bá yà bàrà ló bá bọ́ sórí bíríìjì ẹsẹ̀ méjì níbì nínú odò ẹsẹ̀ méjì níta mọ́tò wà lófin fún wa. àwọn bá bọ́ọ̀lẹ̀ wọ́n bá ti ọkọ̀ wọ́n ti kò lọ bàbá ní a ní kó dúró ní àti ní kó máa lọ. ó dáa kú òun bẹ́ẹ̀ ìgbà náà tó rí ọkọ̀ tí kú òun bẹ́ẹ̀ ṣé fi nǹkan bá nu ẹ̀yìn àfẹ́ ìníwò ẹni microphone. dáìlì kúlà wà àmẹ́s bìhí tẹ́sítẹ́rì. jama ẹjẹ́ lomi ò lọ mẹ́ka ẹ wá wọlé rẹ ẹlẹ́fẹ́ bá tún lè ṣe ẹ kàn tẹ́ fi hàn fúnra yín lẹ́jú bẹ́ẹ̀ horo. فكوني أنا جماعة حزن ẹjẹ́ padà mínàlì kúlì ìlàmánlá oníkúlù milord ẹ padà sọ́dọ̀ ọba tó ní gbogbo nǹkan olóníyì innal izzata lillahi jami'a olóníyì olólówó olónímọ̀ olóní karama olóní gíga kírẹ́tì ẹ̀ lọ bọ́lá tó ní kókó lé lọ́wọ́. àtúnwárí àgbákò tó kún ayé lónìí àáfàá tí ò bá ti lọ júbà lọ́dọ̀ ẹlẹ́bọ kò gbà pé sí àáfàá àwọn ti pé wọ́n tún wá ń ṣẹ́fà fún yín nígbà tẹ́ ní kùránì tán ìgbà náà wà lọ baptize yín wọ́n tún lọ fomi sí yín láà ọ̀ní kùránì láà wọ́n tún wá gbàgbé nìkan tó ní tó tí ẹ̀gbọ́ gbogbo ẹ̀dá tó wà fi lè fojú kéré kùránì hakọra ma azọmọ ọlọ. ó fojú kéré tọ́nà ń gbé tóbi ni. bàbá oníkanní máa sá wọ́n níbi tó kọ́ lọ́n gidi wà ó kọ́ lọ́n tààrà. àfọwọ́ záàtì ń bẹ̀ èmi ò lọ bẹ̀ tó dáwọn àwọn tó mọ̀ nǹkan kú bí. tọ́ọ̀fì pè ọlọ́run tí ó sì máa jẹ́ bàbá lọ́jọ́ àgbà ní lọ́wọ́ tí wọ́n bá ṣe kúrò aláwọ̀ fún yàn tó bá tún á dúró bàbá òní máa lọ sọ lè jẹ yín tán ni ó lè jẹ yín ẹyọ kan náà wọ́n ké fún ọ ọba àmọ́ pàrọ̀ àrùn kọ́kọ́ wọn jẹ rí mọ́lẹ̀ wọ́n lẹ́yọ kan náà tó ò lè jẹ́ tán ìmọ̀nì rẹ ni ò gbàgbọ́. èmi làwọn àlò tó jẹ́ mẹ́rin tí kìíní òfin agúrégé lára wa wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ tó yẹ ká àlìnáàbà ẹ̀gbọ́ wọ́n ti jẹ́ ìnáàbàtìlì ìlàhíyà KSK sẹ́ńjọ́tì ìnáàbà tó ṣe pé àáfi wọnú ọlọ́run yányán máa lọ nǹkan tó ń bọ̀ yìí ni this is àrùn. ìlàlá ìfàsíkọ́ wàdàmà tàrà fàmàlì múrí dùnàrú máa sàkàn dàílì kúlà wàmís bìhí tàstàrìح فكوني أنا وكوني هذا وإذا الشدائد أقبلت بجيوشها والدهر من بعد المساوة أوجعك لا ترجو شيئا من أخي أو صاحبي أرأيت ظلك في الظلام مشى معك فارفع يديك إلى السماء ففوقها ربه إذا ناديته ما ضيعك. My Lord, ó yẹ kó o tiẹ̀ bí èmi pé kí ló dé tí mo fi wá sí máàdì wá kéwù tí mo fi wálé Àlàjí àgbà kí ló dé. Bàbá dáàdì mi lọ ní 1987 ìmáàmù tí tó bí bàbá tèmi March 22 1987 àmọ́ kí March ó tó dé ni mo ti lálàjí àgbà. Bàbá wá sí àdúgbò wa bọ́ gbà mí gbọ́ Ọlọ́run gbà mí gbọ́ torí gbogbo nǹkan lọ́mọ ọdẹ́jà fa ọmọ tí ó jáyé rẹ̀ ó là mọ́
gbogbo nǹkan náà fún ọ tó dẹ́jà orí rẹ̀ wá burú yẹn máa dẹ́jà lọ kó máa dá afẹ́ni tí ó máa dá fún wọn náà tó bá dá fún gbogbo èèyàn ta ní òmùsí rẹ̀ dáadáa wọn náà wàhálà tó bá ọkẹ́ Maserati à ń pè ní ilé kan nílé asọ́nulẹ̀ balẹ̀ wa ibẹ̀ ni bàbá tí wọ́n ṣe program èmi náà wọ́n ṣe kúrúkúrú wọ́n á déwájú bàbá bá dé kí ló ní tó ń dààmú mo ní mo fẹ́ rí bí yín bí mi mo ní mo fẹ́ mọ̀ ṣe wáàsí bàbá ní yánu rẹ bàbá ní qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu ibẹ̀ náà ti ju ahọ́n mi lẹ̀ mo bá jí mo bá gòkè lọ́sọ̀rọ̀ dáadúrà njọ́ nítorí ọba yẹn njọ́ tí wọ́n ṣe Maserati Maserati tí wọ́n láwọn ní báyìí tí wọ́n ṣe báyìí tí wọ́n rẹ́rìn yẹn ń ló wà ní nípa lọ bàbá tì ní mo ní aláàjì mo fẹ́ kí lọ́dọ̀ bàbá yìí bàbá ni ó dábàá náà torí nílé wa wọn èyí já lọ kéwú níta orí mi ló ti yí padà àwọn tó bí aná máa kọ́ àníkéwú a sì gbọ́dọ̀ kéwú nígboro Ọ̀fà ẹ̀ka tí mo sọ yìí àyí kéwú nígboro Ọ̀fà lágbóni bàbá tèmi àláàfà lọ́fà àwọn ní kí ló dé alẹ́dẹ́pọ̀ lè máa mú àfàwọ́ kápá wa. àwọn bàbá tó bí àwọn sẹ́lẹ̀ wọ̀ ni. ربنا إذا ناجيته ما ضيعك. kò ṣẹlẹ̀ rí mo sọ fún yín àbá ni mo ń kọ́ àníkéwù àbá tẹ́ bí a sọ bẹ́ẹ̀ kéwù ní ìlọ bẹ́ẹ̀ bàbá wa lọ bá bàbá abúlé tí bàdé kílé kún a tó tọ̀ bó ṣe yẹ kí wọ́n tọ̀ ọmọ wọn náà nì ọmọ yín ló lọ kí lọ́dọ̀ alájí àgbà mo múra lọ́wọ́ bàbá àgbà bá kú alájí là lè yí padà tó sọ náà láàmú lọ tí mo wá rí tó wá yà mí lẹ́nu àwọn ọmọ mi débì bàbá wa àgbà bàbá Khalifa Jẹta ibí ni wọ́n ń gbé wọ́n lọ bí tó bàbá tí wá jáde ibẹ̀ náà wá fi á sí kí àbò fi dé bàbá tí wá dà áwọ̀ mẹ́ ẹnu máa dàlà gòkè kánà wọ́n ti rí mi ẹ mọ́ sọ̀sọ̀ kú sọ kí ni wọ́n pọ̀ sí mi láàánú. n tó sèmi ní ọmọ inú ilé yìí pọ̀ mo rí nǹkan kó nílé tààrà tí ì ṣe tó lè. àwọn ní nǹkan mẹ́rin jẹ̀mọ́ tí wọ́n sọ yìí ká ṣàdúrà bóun lọ sí gbádùn Ọlọ́run my lord àwọn ní àkọ́kọ́ ń bẹ̀ mahabbatuhu gbogbo tí ó bá ná lọ fẹ́ràn Ọlọ́run mọ́ fẹjọ́ rẹ sùn ká mọ́ tẹ́kù ṣàkóà kí ló dé tọ́ lọ gun Ọlọ́run ẹgbẹ́ mi ti kọ́lé òun kọ́ n tó fún ọ tí ò fẹ́ lómi nǹkan. látàṣkúránà ìdẹ̀rí rọ́bì báṣídàtà. ó ní Salati nù. alímọ̀ wà gẹ́rù láyà àlàmù. ṣàkáwọ́tà ìrìn ìbàdí kàánàmà tàṣkúr rahima rahima ìlàlàbí láyà rẹ̀ hàmù. ẹ ti dá mi lóhùn mọ́. látàṣkúránà. ẹlòmíì wà níbí níìsì iye ọkọ̀ tá a kó wá ní rò oore tó hàn lọ ń sọ ohun ọmọ tí kálukú agbádá lé ẹlòmíì gba abẹ́rẹ́ wákàtí níbí ọkọ rẹ̀ lọ ń wò tọ́nà wọn fi àdánwò rẹ̀ kàn ọ́ kù ni. my lord àwọn èèyàn ṣe mistake tó kọ àbá oore tó hàn náà ń wò ẹ mọ ìwọ́tọ̀ lálàáfíà ẹlòmíì bẹ wọ́n ní fi ń tọ̀ bẹ́ẹ̀ bá dì mọ́ kóró kìíní tọ̀ yóò fọmọ yín lára ni owó ní fi ń tọ̀ owó wọn ní yẹsà etí sanwó tọ̀sẹ̀ tó lọ aláwọ̀ máa sápọ̀ nítorí tí wọ́n jí náà tó da ẹnu olùsìnkọ́ rẹ̀ báyìí tọ̀ọ̀tọ̀ tó kó wéèlì. látàṣkúránà ìrẹ́rì rọ́bì báṣídàtà alímọ̀ wà gẹ́rù láyà àlàmù.
bàbá kí ló dé tá ń dààmú mo ti sá fún yín pé aláàjì wẹ̀ ni mo tàbí àwọn lọ́nà tèmi ń tọ̀ mo tiẹ̀ sọ pa mo polo ẹni pa fún mi aláàjì ẹ̀wà ti tó mi kí ló fẹ́ sọ tó fi wá yí ọpọlọ mi padà níbi tó yé mi tèmi máa ṣe rànràn èmi tí mo jí sọ́dọ̀ aláàjì àgbà ẹjẹ́ fẹ́ràn ọlọ́run o bàbá mi ẹ̀yin lẹ bí èmi ẹni bá lẹ́yìn lẹ́kẹ́ bí mi kó jáde kájọ mú nǹkan títí káwọn ẹni tẹ́ wo bọ̀ lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mi tẹ́ ti kápá mi ni wọ́n ti sọ mí dápò kági nínú ilé ẹ̀yin náà lẹ́sìn wọlé o èmi ò mọ̀ múrísì njọ́ ní tí bàbá ó sọ mí dá bàbá ní gbogbo èèyàn jáde ni bàbá àlefa jẹta ó máa sọ fún mi pé bàbá sì ní á jáde àkúmọ̀ntẹ́ ẹjọ́ sọ ìwọ lọ ní bàbá rẹ̀ àmọ̀ntẹ́ kúkú papọ̀ ìmìlẹ̀ ń bá ká ẹ̀ wá fẹ́ràn ọlọ́run mọ́ ọ̀ fẹ́ràn ọlọ́run ọwọ́ lọ jí àrè ọwọ́ ń ronú àkànlọ́kọ̀ ọrù lé ìwọ máa burú tẹ̀ fi ń sunú rẹ̀ orí rẹ̀ ò pé ọwọ́ ń sí èrè ilé ló fàyìn báyìí wọ́n kọ́ lómi bẹ́ẹ̀ tí wọ́n sunu dùnú náà dùn ní tọ́rọ ọdún ayé bẹ́ẹ̀ kọ́ náà kọ́lé fún ọ kó ìbànújẹ́ kó fún ọ. ṣé kí n sọ kéjì àbí sinmi ẹnu mi ń lọ má mi kàn bí ẹni tí ń lé káàkiri inú gbó. ìgéyìí rabbika shiddatan. bàbá mi ṣe náà gbà àáfà gbogbo wa. àáfà gbogbo wa lọ. tí ìbẹ̀ jẹ́ àáfà àgbà ní bàbá alájí àgbà tó àgbà náà àáfà àgbà nǹkan sí ọ. èmi gbà fún yín o bàbá ni ẹ pé kẹ́ máa jẹ́ àáfà àgbà. àwọn sọ ọjọ́ tí wọlé ké làwọn ajáde ìgbà náà nǹkan aláyè òye ọ èmi lọ́wọ́ fìtàn orí ibú ṣe ẹ tí ò bá dá fún wa máa pìtàn ni ọ̀hún pìtàn ọjọ́ orí ibú táyé rẹ ti ń bàjẹ́ bọ̀ ọwọ́ náà ti pé 60 years lórí pọ́n tó ń gbàwé àgbàdo ọ̀ya pé lọ́mọ ọdún mẹ́wàá kankan mẹ́wàá kó ní rẹ ti burú ti pẹ́. ìlà ṣàkàwùtà ìlà ìbáríkà nàmá tashkurahima ìlà ìlà yarhamu. ẹlẹ́ẹ̀kejì ẹ̀gbọ́ mahabbatuhu ẹ̀gbọ́ àkọ́kọ́ nu wal-khudu'u lahu ẹjẹ́ wa tẹ̀ fọlọ́ ẹ mẹ́jà pèrè àwọn ní nǹkan mọ́ àyàn pèrè àwọn ní nǹkan bàbá àṣìjẹ́ ń pa bàbá mi ní ìjọ tí mo dé ní medical trip bá a ṣe tó ìjẹ̀mọ́ bọ́lọ̀ bá mú yàn tán àwọn tó ránṣẹ́ ní ọmọ wo òwò rẹ wọ́n gba aṣọ lákò aláhàkìbà wọ́n gba aṣọ lákò lára rẹ̀ ọkọ ní imam ọkọ ní sheikh ọdí mr tó bá yà wọ́n gba mr kó ẹ má yí padà o bẹ́ẹ̀ bá yí ara ẹ lọ nìyẹn o ọwọ́ àdúró bíi kí báyìí ẹgbẹ́ sí ọ̀tún ẹgbẹ́ tó sì ẹ dorí kodò ọlọ́run ti ààrẹ ṣe ń gbà náà lọ. ìlà ṣàkàwùtà ìlà ìbáríkà nàmá. láì tó ṣe pé tó o bá ní kọ́ ló bọ́ ṣe tó ọ sì kú dànù. wọ́n máa fi ọ kọ́sẹ́ wọ́n máa fi eléyìí ó dé yóò kọ́ ọ̀rọ̀ sínú kinní rẹ báyìí yóò sì gún ọ ní tí ó gún ọ ó lọ lọ ọmọ ẹgbẹ́ tó kọ̀ ǹdẹ́mọ̀ ẹ̀ wọ́n ní kó tó lọ rògùn mí ẹ jẹ́ mẹ́tọ̀ ọ̀rọ̀ àpadà sí ibú ẹ lọ bí ẹni títí ẹ bàjẹ́ ní kó tó dáa yóò ṣàlàyé ayé fún yín ẹ mẹ́tọ̀ ọ̀rọ̀ àárẹ̀ fa òní ó rẹ̀ mí ọjọ́ sinmi ẹnu ẹ bó bá yẹ rẹ̀ ọ sí àgbákò ẹ máa ṣe àárẹ̀ fẹ́ sí kéré rìn ẹ máa ṣe dága kí ni jẹ́ dága lójú àárẹ̀ tààrà owó tẹ́sì ní kọ̀kọ́ pa ọ́ lórí pé wọ́n aṣọ wọ́n ti fẹ́ lu ọ̀pá wọ́n mọ̀ sí ọ ní àbáni iṣẹ́ òsì yọ. ẹnjìníà rẹ́jísírà kíkálukú lọ tẹríba fọlọ́run kọ́lọ́run tó tẹ abantúláàsì àwọn ọjọ́ kan méjì gbọdọ̀ rántí láyé mi nígbà tí mo rìnrìn àjò tí mo rìn lọ yẹn tí n bá rántí rẹ báyìí mọ̀ pé ayé ò tiẹ̀ jẹun pa yóò sì sún mi lójú ẹsẹ̀ èmi ní ń jówó èmi ní ń jẹ́ ìmọ̀ èmi ní ń jọba ibi tó ti hangi yín bí ẹran kò dá fẹ́ni tó ní gbéraga ayé rẹ burú nǹkan sí ọ rí kí wọ́n useless yẹ kó bá tiẹ̀ jẹ́ sórí bẹ́ẹ̀dì kókó wọ́n kọ̀ dẹ́mu ẹ pé wọ́n ọ̀kù ni
وإذا شكوت إلى العباد كأنما تشكو الرحيم wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n pẹ́ níbẹ̀ wọ́n sọ ní. jẹ́mọ́ àti mọ̀lẹ́ wí kẹta dábìlì olè alájí àgbà ìkẹta wọ́n ìkìbálù alẹ́ yìí ọlọ́ọ̀ni ẹ wá kọjú sí ra'aytu rabbi bi'ayni qalbi وقلت شك أنت حياتي وسر قلبي بحيث أين كنت أنت kí ló tẹ̀ kọjú sọ́nà mọ́ alájẹ̀gà fún alókọ̀ ọlọ́run tá a máa fà kò tí ọlọ́run àfi tó ti lọ rú odó ìmáàmù àdúgbò tó wá lọ ọ̀dọ̀ ẹni tí ò tó wọn ẹ̀ rú odó ni o àmọ́ kí ní kò mọ̀ nà ẹ gbọ́dọ̀ ké o bẹ́ẹ̀ bá ké iṣẹ́ bàjẹ́ àwọn àlọ́ ọmọ kan wá kún ní búlù bí àlejò àná wọ́n ń fọ́ ní etí ńlá wọ́n ṣe láti ayé rẹ̀ mà ta. wọ́n fọdá yìí fọdá fọdá yìí wọ́n sì fọdá yìí ìjàdí tó àrùntà. jàmáà ẹja dojúkọ ọlọ́run gbogbo tá a gbọ́kànlé ní òtán kúlù àná gbogbo tá a bá ní ìdààmú bàbá ẹgbọ́n tó ké fún wa bó ṣe kélé ẹ̀kọ́ orí mi sì ń gbọ̀n. fakulu ni àná wàkúlù ni hasan. lẹ́yìn ọlọ́run kò sí tọ́lẹ̀ ní tí ò ní dààmú rẹ̀ yóò gbẹ̀jẹ́ yóò gba ẹ̀jẹ̀ àmọ́ tó dùn wọn jù ni yóò gbà. ẹ wá náà bí máa kú lọ ìdẹ mi ẹ bá bílẹ̀mù ẹnì kankan ẹ tó kọ́lé rẹ gẹ́dẹ́ ọ̀hún kí ló fi ṣèdúró ìyàwó ẹlòmíì rà lábẹ́ ṣé ẹ máa tọkọ rẹ fi gorí ẹ̀ tí fi ń yọ̀dín lójú ara òun ẹ̀ ké fún àwọn ayébìnrin tí ẹ fẹ́ lo fóònù olówó ńlá wọ́n fi ayé wọn kì í wọ́n tí yàrá ń tàgbà ló tọ́ ń lo fóònù 7 million kí yàrá ju wọn sí ọkọ̀ lè jèrè rẹ mọ́ àtẹ̀yìn ìyá náà tẹ̀gbọ́n oúnjẹ ọmọ ní iṣẹ́ wo ló ní lọ ọmọ ND1 tó ra àgbo ọdún wálé fún ọ iṣẹ́ wo ni wọ́n ya rẹ̀ ń ṣe tó ń jójà kiri yòdò wọ́n fẹ́ já lẹ́nu ọkọ̀ nísìn fún àárẹ̀ tí ò gbóògùn ẹ̀yin obìnrin lábàá wí láàrin ẹ fẹ́ mọ jẹ́jẹ́ kíákíá mo jẹ́rìí ẹ jẹ́ tó ti wọ skul ń sanwó rí ọ sanwó rí àbí ó dà náà ó ti jẹ sàárì kó mọ gbàwẹ̀ tí èkú ló kù. fakulu ni àná ìparí ọ̀rọ̀ dẹ́kun anáhùn dákẹ́ báwọn ó dákẹ́ kan sí i. fakulu ni hasan. gbogbo tó a bá dìmọ́ tí ìbá sọ lọ́wọ́ ìbànújẹ́ rẹ ni ó pa ọ́. jẹ̀mọ́ níbi táwọn mi wá ayé dé ẹjọ́ sọ kíní kan fún yín oorun ò gbọ́dọ̀ pa níta èèwọ̀ rẹ̀ ni kò sùn ta kódà kò lọ mọ́kàdó ni ó sì lówó rẹ̀ ṣé wàá sùn ẹnibọ ni máa ń sùn ó ti gbé sàárẹ̀ sínú yàrá rẹ̀ ibẹ̀ ni máa ń sùn níjọ́ tó bá sùn ibẹ̀ ni ó kù láyé ẹ̀yin ọ̀dọ́ kílẹ̀ ń wá ká ẹ̀kẹ́ gbọ́jọ́ ẹ̀kẹ́ kú dànù tó bá lọ dálẹ̀ tí ó dọ̀ bá wọn yóò kẹ́ gun ọ̀kadà ni ó sì aago méjìlá òru ó gbọ́dọ̀ sùn ọ́nù kínní kí wàá ló wá kọ́ náà jẹ̀mọ́ kí ló kọ́ èmi ló kọ́ jẹ̀mọ́ tó ju tẹgbẹ́ lọ kí ló ní àtúbọ̀tán rẹ ti bàjẹ́ ayé rẹ ti rọrùn mọ́ lọ́wọ́ ìparí ọ̀rọ̀ wọ̀lẹ̀ ẹ̀rọ́ọ̀dù àmọ̀síwáhù gbogbo tí ìbá sọ náà ẹ kú mẹ́ gbogbo tí ìbá ti sọ náà ẹ mọ́ jòkó tí yóò yọwọ́ bàbá ẹ̀yin tẹ́ bí mi lẹ́wà lórí jòkó yìí ọdún mẹ́ta tó wà ní August lókè ọdún mẹ́ta tó lọ mímí wò tí n bá ní má jẹ́ agbọ́ ni gbogbo ọdún tó mi fún wa bí tí mo wà yẹn tẹ́ ń wò mí lójú wò mí ni mo sásìrì òní tú yàá n ta kanu lè rántí mírì ọlọ́ọ̀ni máa lọ dé ń fọ́ ọmọ wọ́n tó léṣe wọ́n wọlé wọ́n wọlé wọ́n wọlé ọmọ kéèké wọ́n wọ yàrá wọn jáde kí lẹ́yìn ń bá ká ẹ̀sìn láàfáàní ìyẹn ṣe wé tí rárá sọ pupa òun pupa kí ló fi ṣe kí ló bí pupa nínú àṣírí kí ló bí. wọn dá mọ
èyí ẹgbẹ́ mi ní bá sọ̀rọ̀ tẹ́ ń sáré ká kápẹ́lẹ́ àgbẹ̀ machine ti ń tẹ̀sí yẹn wá ní àwọn ọ̀fẹ́ lómi níbi ní tẹ́ ti jẹ́ síkùn yín pẹ́lẹ́pẹ́lẹ́ wọn. ìparí ọ̀rọ̀ nu bàbá wọn tẹ́ ní sọ́nù ọ̀dọ̀ bàbá Dáúdù bàbá àdájẹ́ wọn tẹ́ ní sọ́nù kó mi nǹkan tí ì sọ náà kí náà fáwọn wá ká bàbá gbogbo nǹkan kí kẹlẹ́ wọn lò nísìn wọ́n tún gbé kàdé wọn kẹfà lè lálàáfíà kẹ́ máa dirọ́ mọ́nu ìfún yín ò rẹ́. èyí ó wá di yẹn mọ́nu àwọn ọkùnrin gíríbì ó kàn kí ní 20 ni ìbò ní dákọ̀ rẹ̀ fún ẹni ìwọ́n ló máa tán di ìbọnú. ẹ̀yà tó wá darúgbó lọ́jijì èmi ò tiẹ̀ wá mọ̀ ìgbàsílẹ̀ dáàdì mi tó dáa tó kọ́ àṣewèrè kan bẹ́ẹ̀ tí mo rẹ̀ ló bá di nǹkan mọ́nu tán búlọ́ọ̀kù kínní òkè mọ́lẹ̀ nígbà ó ṣèṣì ní ìkejì ìkẹrù ìkẹta mo lé lẹ́yìn ti kọ́ létọ́ o lẹ́nu kan wá ní nǹkan báyìí ló ló mọ̀ létò sálápọ̀ yọ̀ǹda ní gbogbo sẹ́mọ̀ lọ tòun ti fọ́ búlọ́ọ̀kù lórí mẹ́jọ kí wọ́n láì parí ilé gbogbo ẹ̀yìn ọ̀dọ́ àfọ àtẹ̀fọ́ ti lọ sẹ́ ẹ̀ wá kí àṣùbà lórí 50 òrìlú wa fi ń fọ alágbádá kí ẹrù kú bàbá. ẹ dákun jẹ̀mọ́ ọtí ṣe débi àfin lọ sẹ́ ẹ dá mi lónìí ẹ̀yin tẹ́ hàn ọkọ̀ ọlọ́run tẹ́ hàn ọkọ̀ ọlọ́run la yamassuhu tanzilun min rabbil alamin ẹ wá mú ọtí ẹ̀mí fọ ọkọ̀ ọlọ́run níbi tẹ́ hàn aláwù sí ẹ dá ọ̀ràn mọ́ràn ọtí káyì fọ wàhálà ọtí káyì ṣe kí ni káyì fọ wàhálà alukurani níbi tí o máa lónìí nù abẹ Ọlọ́run bàbá wa àgbà lọ́run bàbá wa àgbà torí bàbá mẹ́gàjí tí wọ́n lọ yìí abẹ Ọlọ́run bá a kẹ́ wọn bá a gẹ̀ wọ́n o ẹ̀ ṣe ámì kò dùn mọ́ mi o ẹ ṣe àmì dáadáa ìlàhí ẹ farabalẹ̀ kí àbọ̀ ṣàdúrà fún wa o. ilayka ladal isa wal sura afza'u. ṣé wọn oníkan al-Khalifa ẹ máa bẹ dáadáa kí ni ṣẹlẹ̀ rẹ́jísírà kí ni ṣẹlẹ̀ gbọ́dọ̀ wí. ọ̀fàpẹ̀rì ẹ̀fàpàtì wà á tàlímọ́nà jàtí lọ́kọ̀fí àtàtà símáyọ̀. ọ̀dẹ̀ táwa gbé ni ẹ̀rẹ́ fúrúgbìn ni ọ̀dẹ̀ tó gbá gbé ni. ìlàrí àjílì ọmọ wálé ni mí. àbábíkà ìnàní. mo kí sẹ́kẹ́tìrì wa àgbà fún gbogbo Ansarul Islam lágbàáyé. àṣírí ìgbàlílò. ìyá tó ní Ansarul Islam ni mo sọ fún national mission àpé oyè mami ilé wa wú nílé wa ìyàwó mi tó lélẹ̀ yìí mo ti dúró dè yìí fẹjọ sátọdẹ ni ìyàwó mi gba láwàní ẹ máa gbé bọ láwàní ẹyẹ mo gba tayọ̀tayọ̀. màmá mi joyè ní Àlàjí àgbà àwọn ènìyàn àdínní Ansarul Islam Ọ̀fà ìyàwó mi náà tó wá joyè ọ̀tún ìyá àdínní gbogbo Nàìjíríà nílé Àlàjí àgbà kan màmí àti ìyàwó mi ló joyè èmi náà sì joyè mo jẹ káàdì ní àgbà ní Àlàjí àgbà. ilé ìgbà làmútàfù àwọn inú sinmi. òye tẹ́mi jẹun. famali mo sí. ọlọ́mọdé ń kọ̀yìn sílẹ̀ Àlàjí àgbà láyé mi. ẹ sí àmì dáadáa wọ́n dákun dọ́lì kìyàmá má yọ mí kò lára Àlàjí àgbà. láyé àjíní mi náà bá bíkà ìnáni. tọ́ba kẹ́mi parí jájọ wọn yàrá kan náà wọ́n là ní ṣe kí ni má kí tó máa bá ń tọ́ mi lọ. bó ṣe wù èmi nù ìyẹn gbọ́dọ̀ mọ yìí ibi tó ti jẹ́ èso wàá tọ́ mi sí
yóò ha ọlọ́run ibi tẹ́ mi jèso ni àbí kí n máa bomi rín. أسير mítìnì wo lẹ tún ṣe. دليل خائف لك أخضع. mo ti rá dọ̀kú náà nìyẹn yẹ́nyẹ́ KSK. ẹ ṣeun àfa àtúnṣe àmì ẹ gbọ́dọ̀ ọdún bí lẹ́ẹ̀kan náà alhamdulilayi rabbil alamin arrahman arrahim ẹ mọ̀ ẹgbẹ́ tó máa mi lójú àwọn tó ṣe yé ni ọlọ́wọ́ jò dáa fún wọn sí wọn ni ẹ má kẹrù lọ́fà àmọ́ wa náà gà wọ́n lórí àdúgbò wò lẹ́yìn tí ń dúpẹ́ ní alájà àgbà yìí ń gbé ilé ìlẹ́nu bàbá ni wípé àwa náà ń dúpẹ́ pọ́lọ́hún lọ́dọ̀ wa lẹ kángun sí ẹ kángun sọ́dọ̀ wa nílọrin ẹ wá kángun sílé ará àgbàjì bọ́rọ̀ yóò bá yí padà bàbá yóò máa dá sí ni. lórúkọ bàbá wa Khalifatul Adabiyin bàbá wa Alhaji àgbà tèmi mo rò pé bá ń wí bẹ́ẹ̀ dáadáa ni adúpẹ́ farabalẹ̀ mọ́kànjú oríire yìí jájọ ṣe ni. lákọ̀ọ́kọ́ bàbá láwọn dúpẹ́ fún gbogbo àwa tá a wá bá wa kẹ́dùn lórí n tó ṣẹlẹ̀ sí wa yìí àwọn ọmọ inú ilé wa ilé aláàgbàjì àwọn jẹ̀mọ́ wa ní kọ́bátò mẹ́ríkàzì yìí bàbá wa prof ni wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ tí bàbá Khalifa tàkọ́kọ́ jáde láyé pé ọmọ inú ilé yìí làwa náà bàbá ní àmọ́ lórí òbí ò bá yí padà yóò mọ̀ dá sí ni bàbá yẹn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan jẹ́ sáré lẹ́ẹ̀kan mọ́ ẹ̀ ń fi prof hàn wá àrọ́mọdọ́mọ Alhaji àgbà lónìí Habiba ìyá ọlọ́lẹ̀lẹ̀ àrọ́mọdọ́mọ lòun ọmọ milord ọmọ bọ̀dá ní ìlú Amẹ́ríkà ìwọ̀n ń ṣe medicine lọ́wọ́ ní York University l'Amẹ́ríkà the prestigious Harvard University wá pé kó wá ṣe Masters of Science in Bioethics ó wá graduate pẹ̀lú 4.0 ní Harvard àrọ́mọdọ́mọ Alhaji àgbà lòun Habiba ọlọ́run jọ ọmọ dá sí gẹ́gẹ́ bí ìṣe níjòkó yìí owó tẹ̀lé kan ní o ìṣẹ̀mọ̀pá mọ́ra wa ọwọ́ bàbá lélẹ́yìí ti jáde bàbá Alhaji àgbà wọn lápò yín ni kó sì máa lọ ẹ má lẹ́nìkan kan ó gbà lọ́wọ́ mi ẹ gbà bẹ́ẹ̀ ẹjọ́ máa lọ bẹ̀ ṣe eré léyìí grand card ọgbà fún mi èmi ní máa náwó lówó ní gbogbo òde wọ́n ti débẹ̀ mi ì náwó mọ́ wọ́n tún wá ń ṣe bẹ́ẹ̀ léléyìí náà nísìn á bàbá ṣe tán ká lọ́ọ́ ṣètò bàbá ṣe ṣe ni ìdá padà fún yín ni o owó eléyìí gbogbo lé àfàyàrá nìkan wọ́n mọ̀ owó gbogbo lé tèmi mbẹ́mbẹ́ KSK mbẹ́mbẹ́ amada fọlọ́n sọ ti ẹ̀gẹ́ mbẹ́mbẹ́ Ìmámù Ládéwọlé mbẹ́mbẹ́ gbogbo wa yẹn gbogbo lé kódà bàbá tó ní ilé gan tí wọ́n mbẹ́mbẹ́ bàbá tó ní gbogbo lé bàbá Habibullah kọ́ mọ làpọ̀ yín ẹ̀ fi sápò ẹ̀ rẹ́ léyìí lára àwọn tá a jọ jẹ́ ọmọ olókùú làwọn bàbá Khalifa ní kàn mo sọ fún wọn pé ẹ̀yin lẹ́yìn rò pé ibìkan wọ́n jòkó torí mo lè padà rán wọn ń sẹ́ wọ́n fi lémi ní sọ̀bi tí wọ́n jòkó bàbá Khalifa ní kàn owó tí wọ́n náà dó gbogbo lẹ́nu 50,000 naira ẹ̀dá sápò gbogbo àwa tá a wá yẹ́nyẹ́ àfa àwa láti ilé Salati àti gbogbo oúnjẹ ilé Salati lápapọ̀ ọ̀rẹ́ wa Misbahuddin Muhammad Awal Malmag bí ó bá yí padà yóò máa dá sí ni bàbá wa vice chancellor mo fẹ́ ní Muhammad Kamaldeen University of Ilorin Professor Ẹgbẹ́wọlé Dr. Suleiman Zulugambari 20,000 naira Adékílékún 20,000 naira ok tí owó ti prof nìyẹn 20,000 naira vice chancellor sí àrùwá ní Sharia court ìní sọ pé sàlá náà lónìí mà àwọn náà 5,000 naira Dr. Suleiman Alhaji Mansur Kadiriya ara ọmọ olókùn náà nù 5,000 naira Alhaji àǹtí dẹ̀ra nù àǹtí dẹ̀ra látẹ̀kọ́ ọmọ bàbá àwọn náà 10,000 naira ló kọ gbogbo àwọn ọmọ bàbá ẹsẹ̀ wọn àti dẹ̀ra ẹ̀ nífẹ̀ẹ́ náà kù tọ̀ bó bá rí bóbá ala bàbá wa ìmámù wa alálùbọ́sà 2,000 wa ti débẹ̀ bàbá wa àwọn Qadis Sharia court 20,000 naira lọ́la pẹ̀lú ògbó ọlọ́run láago 10 lè tó bẹ̀rẹ̀ a sì wá pàdé bàbá wa àfáà wa gbà bí ọba ṣe wíhun àfáà wa wọ́n ṣe lè lára lẹ́nu international missioner fún Jamaat Ansar Islam Nigeria wa nawahiha home and abroad àfáà wa Abdul Mumin Hanafi Yusuf Ayara Al-Adabi pẹ̀lú àwọn bàbá wa ìmámù àgbà tí wọ́n mọ̀ darí ìjòkó bàbá alálùbọ́sà mo ti sọ àfáà yìí
gbogbo ẹ̀yin àlejò tẹ bàbá wa Àjànàkú àwọn ọ̀rẹ́ bọ̀dá mi nù Alhaji Túndé ọmọlẹ́yìn Alhaji Ahmed Ghana 10,000 naira gbogbo ẹ̀yin tẹ wà too numerous to mention adúpẹ́ àmọ́lórí wọ́n ní a ṣe Rabbana mẹ́tẹ̀ẹ̀ta Rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar Alhaji Àjànàkú náà ti mú wá bàbá wa gbà ẹjọ́ o èmi ò kọ owó tí wọ́n ná o àmọ́ èmi ò kọ owó tí wọ́n ná àmọ́ súnmọ́ lèmi ti jáde nínú àgbàlá yìí bàbá èmi ti bọ́lọ̀ ń dá mọ́tò máàdì nínú lélẹ̀ ni kí wọ́n lọ fọwọ́ òun náà tó bá dá sínú nínú máàdì wa níbí ní súnmọ́ tí bàbá ìrìnlẹ̀ kọ àṣẹ ni gbogbo yòókù tẹ náà kó máa lọ ọbẹ̀ padà yányán ẹgbà plus gbogbo tó bá ká ẹ̀yà àfẹ́ràn sílẹ̀ ṣùgbọ́n àdàrọ̀ bíkà.